Sunday Igboho owó bàbá dàmí ní agbára Ọlọ́run aṣẹ̀dá ayé aṣẹ̀dá ọ̀run nínú àhámọ́ tó wà ní ìlú Kútọ̀nù. Ọlọ́run ọba Elédùmarè yóò wo ọjọ́ ìní, yóò wo àsìkò tí mò ń sọ̀rọ̀ yìí. Èní ni Sunday tó gbẹ̀yìn nínú oṣù keje ọdún. Ọlọ́run ọba láàánú yóò yọ ẹja náà hàmọ́ ìlágbára Ọlọ́run ọba. Èmi David mo tún ráyọ̀ yìí bí ni mò ń sọ̀rọ̀ yìí. Ní agbára Ọlọ́run yóò yọ ẹ́ jáde, ọba láàánú yóò yọ ẹ́ jáde, nítorí pé ìjà tó ń jà fún ìjà gbogbo àwa Yorùbá ni pátápátá. Èmi ò rí ẹ rí o, mi ì dẹ̀ mọ̀ ẹ́ rí, a dẹ̀ pàdé rí, ṣùgbọ́n pé mo ṣe fídíò yìí lágbé Elédùmarè pé Ọlọ́run yóò yọ ẹ́ jáde lágbé Ọlọ́run ọba. Àwọn abiyamọ ayé, àwọn abiyamọ ọ̀run yóò yọ ẹ́ jáde lágbé Elédùmarè. Gbogbo èyí tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí ìpèníjà ni, tó lè bọ́ ń pè ní challenge. Èyí mọ̀ yìí pé ayọ̀ ló máa já sí lágbára Ọlọ́run ọba. Ìwọ ti di ìlú mọ̀ọ́ká lónìí káàkiri gbogbo àgbáyé pátápátá. Kò síbi tí wọ́n ti wọ̀n ẹ́ báyìí, tí wọ́n ti gbúrò ẹ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ rí ẹ rí o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní orin ribiribi tó ń ṣe lórí ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ọba ò ní ṣàṣetì. Lágbára Ọlọ́run ọba wàá ṣàṣeyege. A ó jọ ṣàjọyọ̀ Yorùbá yìí lágbára Ọlọ́run ọba. Ikú ò ní pa ẹ́. Ikú kì í pẹ̀tà lójú oorun. Ikú kan ò ní pa ẹ́ lágbára Ọlọ́run ọba. Sunday Igboho ọmọ Adéyẹmọ, ò ní kú ò ní rùn, nǹkan kan ò ní ṣa ọmọ fún ẹ lágbára Ọlọ́run. Gbogbo ọmọ tó lọ ń yọ̀ǹda fún ẹ, wọ́n làlùyọ, wọ́n yè kóró lágbára Elédùmarè. Ò ní gbọ́ ẹgbọ́n ọmọ ẹ kan sínú ọmọ ẹ lágbára Ọlọ́run ọba. Wàá jẹ wọn ọmọ, wàá pẹ́ láyé, inú rẹ̀ á dùn, ọkùnrin á balẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, ọ̀nà yóò là sí rere. Gbogbo ọdún ṣẹlẹ̀ sí ìpàdé pátápátá ìlágbára Ọlọ́run mọ̀ pé ilé ọba tó jó ẹwà ló máa bù sí lágbára Ọlọ́run ọba, lágbára Elédùmarè. Wọ́n á bẹ̀ yín, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba aládé kábíyèsí o, ẹ̀yin gómìnà, ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ kí ìjà máa jẹ Sunday Igboho. Ẹ ṣàánú, ibi tó bá ti ṣẹ̀ sí ẹ ṣàforíjì. Kò sọgbọ́n ká má ṣẹra wa, kò sọgbọ́n ká má sọ̀rọ̀ tí ò dáńgbà míì, ṣùgbọ́n ẹja náà foríjì. Gbogbo ọ̀nà kan náà tí Sunday Igboho bá ṣẹ̀ yín, ẹ bá mi dáríjì, kẹ wá ṣàánú, kẹ wá bá mi dúró tì í. Lọ́la ní Kútọ̀nù ní ọjọ́ Monday ọ̀la ẹja àjọyọ̀ wípé wọ́n ti fi Sunday Igboho sílẹ̀. Kọ́lọ́run ọba láàánú kó wá dúró tì wá. Gbogbo alárìnkan tó ń ṣe lọ́tùn lósì. Bẹ́ẹ̀ ni tí ìyàwó ọ̀tí ẹ̀mọ̀ pé ó lè ṣẹlẹ̀ láyé rí. Tí pé ní láyé àtijọ́ nígbà yẹn bàbá wa àwọn Fúlàní tó bá ń da ẹran, ọ̀pá ló máa ń mú dání tó fi ń da ẹran wọn. Ọ̀pá ló mú dání tá a máa bára ṣeré nínú igbó lóríṣiríṣi, tá a máa rẹ́rìn síra wa. Ṣùgbọ́n sìn AK-47 ní Fúlàní gbé kiri báyìí. Wọ́n ṣe súnmọ́ mọ́, wọ́n ṣe báṣọ̀rẹ́ mọ́. Kò tiẹ̀ ihun tó ń fa àpẹ kò tiẹ̀ yé mi. Tó fi hùwà bẹ́ẹ̀ báyìí mi ò mọ̀. Kò mi understand, kò yé mi rárá. Ṣé àwọn Yorùbá ṣe wọ́n lẹ́sẹ̀ kan ni? Tẹ́kùn mi ìwọ̀n dà, kò yé mi. Kò yé mi rárá. Tẹ̀lé Haúsá Fúlàní ọ̀rẹ́ lájọ́ ṣe ń gbà kan rí. Àwọn ló máa bá agbọn ráìsì láyé àtijọ́ nílùú wa. Bẹ́ẹ̀ ni tá a máa ṣeré àwọn ìmọ̀ọ́rù
oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n wà ló dáadáa lóríṣiríṣi wọ́n wà ló dáa bẹ́ẹ̀ dáadáa ìgbà kan ṣùgbọ́n eléyìí ò yéèyàn o ṣùgbọ́n yé ọlọ́run ọba ṣùgbọ́n gbogbo ọlọ́run ọba ló yé. Ẹ jọ̀wọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba wa ládé kábíyèsí ẹ̀yin gómìnà wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wá ṣàánú báyìí o ẹ wá dúró tì wá o ọ̀rẹ́ kan gbogbo èèyàn pátápátá ẹ ṣàánú gbogbo alábímọ sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wa ò nágbára kankan tá a lè sà ṣùgbọ́n agbára ń bẹ lọ́dọ̀ bàbá ọlọ́run ọba ògo ọba tí a pè tí ń jẹ́ ọba tí jẹ́ má ṣe bẹ̀rù agbára ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tí ń dúró tì ní. Ẹ jọ̀wọ́ ẹ ṣàánú ẹ bá mi dúró tì í Wòlíì Sunday Igboho ẹ dúró tì í o ẹ ṣíjú àánú wò ó ẹ já ayọ̀ nọ́ọ̀fì tó wà nú ẹ̀yìn náà àwọn tó wà ìkọlọ́n bá kó jáde náà àwọn ìkọlọ́n kó bá gbé yọ kó ṣàṣeyè kó ṣàṣeyege bẹ́ẹ̀ ni ó rí yóò bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. In Jesus' name I pray, amen. Thank you Jesus, thank you my Lord. Ẹ ṣé mo dúpẹ́ Oòduà gbè wá o kò ní gbọ̀dálẹ̀.